ẹ fura àwọn fúlàní àdúgbò ni wọ́n pa àwọn aṣọ́gbó nítòsí ògbómọ̀ṣọ́ o. àwọn 10 ni wọ́n lọ sábúlé ọlọ́ká níkòyí ilé nítòsí ògbómọ̀ṣọ́ tí wọ́n sì pa àwọn aṣọ́gbó 5 tí wọ́n ń ṣọ́ igbó ọba níbẹ̀, ìyẹn Ọ̀yọ́ National Park. ìbọn ni wọ́n fi pa wọ́n, àwọn afẹ̀míṣòfò tààrà, torí kì í ṣe pé wọ́n mọ̀ wọ́n rí tàbí wọ́n ṣe kinní kan fún wọn, wọ́n kàn débẹ̀ wọ́n pa wọ́n náà ni. àmọ́ ó ní ohun míì tí àwọn wá ṣe o. àwọn fúlàní darandaran 3 kan wà tí wọ́n jẹ́ ọ̀daràn tí wọ́n sì ti ṣe àṣemáṣe àti àwọn ìwà burúkú míì tó jẹ́ ìwà arúfin. ìdí tí àwọn aṣọ́gbó ọba yìí fi mú wọn rèé tí wọ́n sì tì wọ́n mọ́lé nínú ọgbà ọ́fíìsì wọn níbẹ̀. àwọn fúlàní 3 yìí làwọn afẹ̀míṣòfò náà ní àwọn wá tú sílẹ̀ nígbèkùn. ọ̀nà kan náà tí wọ́n sì rò pé àwọn lè fi tú wọn sílẹ̀ ni kí àwọn pa gbogbo àwọn aṣọ́gbó yìí. ohun tí wọ́n ṣe lọ síbẹ̀ pẹ̀lú máṣíìnì ọ̀kadà 5 nìyẹn, àti ìbọn àti bọ́ǹbù. lórí máṣíìnì kọ̀ọ̀kan ẹni 2 ló wà níbẹ̀. ohun tí wọ́n ṣe jẹ́ 10 nìyẹn. nígbà tí wọ́n débẹ̀, wọ́n páàkì àwọn máṣíìnì wọn yìí sọ́nà jíjìn díẹ̀. wọ́n wá rọra ń fẹsẹ̀ rìn lẹ́bẹ̀ẹ́ bá igbó náà títí tí wọ́n fi kan àwọn aṣọ́gbó náà lára táwọn ò mọ̀. níbẹ̀ ni wọ́n ti yìnbọn pa gbogbo wọn. ní ọjọ́ 6 oṣù kìíní ọdún 2026 yìí ni ọjọ́ burúkú kan tí àwọn èèyàn àdúgbò náà ò ní gbàgbé ni. tàbí ta ni yóò gbàgbé ọjọ́ tí ìjìjà tó gbé odó, lọ́jọ́ tí olè jà tó gbé òrìṣà oko, lọ́jọ́ tí àwọn afẹ̀míṣòfò ká àwọn aṣọ́gbó oníbọn mọ́ tí wọn ò sì jẹ́ kí wọ́n ráyè gbé ìbọn tiwọn tí wọ́n fi yìnbọn pa gbogbo wọn. bí wọ́n ti pa wọ́n ni wọ́n tú àwọn tí wọ́n wá sílẹ̀ tí wọ́n sì gbé wọn lọ. kódà wọn ò gbé wọn lọ lásán o, wọ́n jí ìbọn 2 gbé nínú ìbọn àwọn aṣọ́gbó náà. wọ́n sì gbé ọ̀kadà 3 lọ nínú ọ̀kadà 5 tí wọ́n ní. wọ́n wá dáná sun ọ̀kadà 2 tó kù. bẹ́ẹ̀ ni wọ́n padà sínú igbó tí wọ́n ti wá. gbogbo èèyàn sì ń rò pé inú aginjù ni wọ́n ń gbé ni. àmọ́ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. kì í ṣe inú aginjù làwọn afẹ̀míṣòfò eléyìí ń gbé o. àwọn fúlàní darandaran tí wọ́n ti wà láàrin ìlú tí wọ́n ti ń bá àwọn èèyàn gbé ni wọ́n. ohun tó sì fi ṣeé ṣe fáwọn ọlọ́pàá láti padà tètè rí wọn mú lẹ́yìn iṣẹ́ takuntakun tiwọn nìyẹn. wọ́n mú wọn, àmọ́ wọ́n rí i pé kì í ṣe àwọn afẹ̀míṣòfò tí wọ́n wá láti ẹ̀yìn odi. àárín àwọn Yorùbá làwọn eléyìí ń gbé. ọ̀kan nínú àwọn tí wọ́n mú ló ń sọ bẹ́ẹ̀ o. ibi tí ṣòro sì ti wà fún Yorùbá nìyẹn. ṣé alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláyínká Àyànládé ti sọ pé nígbàrà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ọ̀gá ọlọ́pàá, ìyẹn kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Fẹ́mi Haruna, ti pàṣẹ fún àwọn ẹ̀ka aṣọ́ni níbẹ̀ pé kí wọ́n fọ̀n mọ́nà kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn kíákíá. tí aṣáájú wọn Ayọ̀dèjì Adépẹ̀tù sì ti kó àwọn ọmọ ẹ̀ lẹ́yìn tí wọ́n wá àwọn ọ̀daràn náà kiri. nígbẹ̀yìn olóbó ta wọ́n, kàkà kí wọ́n sì máa fọ́ inú igbó lọ láì nídìí, wọ́n tẹsẹ̀ ilé bọ kinní náà níbi tí wọ́n ti ń rí àwọn ọ̀daràn afẹ̀míṣòfò náà ṣà níkọ̀ọ̀kan nìyẹn. àwọn 3 kan ni wọ́n kọ́kọ́ mú. àwọn náà sì ni Muhammad Dangi, Abubakar Abdullahi àti Shehu Usman. Abubakar tí ọwọ́ tẹ̀ yìí ló sọ fáwọn agbófinró bí wọ́n ti jẹ́, ibi tí wọ́n ti wá àti ibi tí wọ́n lè wá àwọn tó kù wọn sí. látàrí bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí àwọn 4 míì ṣàsí tí wọ́n mú wọn tí wọ́n sì jẹ́ 7 tí wọ́n wá àwọn 3 tó kù tí wọ́n sá lọ. àwọn 4 tí wọ́n tún rí mú kún àwọn 3 tí wọ́n ti mú tẹ́lẹ̀ ní Toro Malami, Usman Alhaji Umar, Laolo Muhammadu àti Usman Alhaji Isa. nígbà tó wá ń sọ̀rọ̀ fún Olúwatóyìn Malik láti Tribune, Abubakar Abdullahi tí wọ́n kọ́kọ́ mú yìí ní darandaran lòun, màálù lòun ń dà ní tòun. òun kàn máa ń bá wọn ṣe iṣẹ́ ìjínigbé tàbí ìfẹ̀míṣòfò yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. àti pé Muhammad Dangi tó jẹ́ mọ̀lẹ́bí òun ló máa ń pe òun sí. èyí tó ya àwọn ọlọ́pàá lẹ́nu jùlọ ni pé ọmọkùnrin náà ní Fúlàní lòun lóòótọ́, Yahuri ní Kẹ́bì lòun sì ti wá, ṣùgbọ́n bọ́lọ́run dúró l'Ógbómọ̀ṣọ́ lòun ń gbé o. òun sì ti ń gbé bẹ̀ fúngbà pípẹ́ débi pé
òun ò tiẹ̀ mọ iye ọdún tí òun ti débẹ̀ mọ́. Ó ní màálù lòun dà débẹ̀ láti ibodè Ṣáádú ní Kwara lòun sì ti ń daran náà bọ̀ kí òun tó wá fìkàlẹ̀ sí bọ́lọ́run dúró. Bẹ́ẹ̀ sì ni lára àwọn tí wọ́n jọ ṣe iṣẹ́ aburú yìí pé agbègbè kan náà ni àwọn wà láì jìnnà síra. Èyí ni pé láti agbègbè Ògbómọ̀ṣọ́ láwọn èèyàn yìí ti ń lọ ṣe aburú oríṣiríṣi ní gbogbo ìlú àti abúlé tó yí wọn ká níbẹ̀, tí àwọn agbófinró àti àwọn èèyàn ìlú yóò sì máa rò pé inú aginjù kan làwọn apanilẹ́kún èèyàn náà ń gbé, láì ní mọ̀ pé àwọn Fúlàní adaranjẹ̀ tó wà nítòsí tàbí nínú abúlé wa gan-an ló ń kó wàhálà burúkú yìí bá wa. Ọmọkùnrin Abubakar yìí ní Muhammad Dangi ló pè mí o, òun ló pàṣẹ fún wa pé ká pa gbogbo àwọn tí a bá ti bá ní ọ́fíìsì àwọn aṣọ́gbó yẹn. Àlàyé tó ṣe fún wa ni pé àwọn aṣọ́gbó yẹn ti mú àwọn Fúlàní darandaran ẹlẹ́gbẹ́ wa 3. Ó ní ká rí i pé a gba àwọn 3 sílẹ̀. Nígbà tá a débẹ̀ tí a pa àwọn èèyàn yìí tán, a tú àwọn èèyàn tiwa 3 sílẹ̀, a sì gbé wọn lọ. Abubakar yìí ní òun ò mọ ìgbà táwọn ọ̀gá àwọn ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn o, àmọ́ àṣẹ tí wọ́n pa fóun lòun tẹ̀lé ní tòun. Ó ní ọkùnrin kan tó ń jẹ́ Bello lọ̀gá àwọn pátá, ìyẹn ti sá lọ báyìí o, pé kì í ṣe gbogbo ìgbà ní Bello yìí máa ń wá bá àwọn. Ìgbà tí àwọn bá fẹ́ jí èèyàn gbé nìkan ló máa ń wá, tí àwọn sì jọ máa jí ẹni tí àwọn bá fẹ́ jí gbé náà gbé. Abubakar ní bodè Ṣáádú ni Bello ń gbé tẹ́lẹ̀, pé àwọn jọ ń gbé nínú ilé kan náà ni, iṣẹ́ kan náà làwọn sì ń ṣe nígbà náà, ìyẹn darandaran, àmọ́ òun ò mọbi tó ń gbé mọ́ báyìí o. Ó ní Bello ló máa ń wá fáwọn níbọn, àmọ́ Muhammad Dangi ló máa ń pàṣẹ iṣẹ́ gbogbo tí àwọn bá fẹ́ ṣe fáwọn. Bello fúnra ẹ̀ ló sì ń pàṣẹ fún Dangi. Wọ́n béèrè lọ́wọ́ Abubakar pé àwọn èèyàn mélòó ló ti bá wọn jí gbé. Ọmọkùnrin náà jẹ́wọ́ pé òun ò lè kà wọ́n o, òun ò mọye wọn, ṣùgbọ́n ní gbogbo agbègbè Ọlọ́ká àti àwọn ìlú tó yí wọn ká wọ̀nyẹn làwọn ti máa ń gbé èèyàn jùlọ. Bẹ́ẹ̀ sì ni níbodè Ṣáádú àti lágbègbè Kwara níbẹ̀. Tí àwọn bá jíyàn gbé táwọn ẹbí onítọ̀hún kò bá rówó san ńkọ́, ṣé wọn yóò pa á ni? Abubakar ní àwọn ọ̀gá òun ló máa ń pàṣẹ yẹn o, àṣẹ tí wọ́n bá sì pa ni òun yóò tẹ̀lé, tóun ní kí òun mú àṣẹ wọn ṣẹ. Ó ní kì í ṣe pówó òun láti máa jíyàn gbé o, pé Muhammad Dangi ló mú òun wọ ẹgbẹ́ náà nítorí mọ̀lẹ́bí òun ni, òun náà ló sì kọ́ òun bí òun ti mọ ìbọn AK-47 yìn, òun sì mọ̀ ọ́ yìn dáadáa, nítorí ẹ̀ lòun ò ṣe lè fi ẹgbẹ́ wọn sílẹ̀. Béèyàn bá ń jíyàn gbé tó sì ń pààyàn báyìí, ó yẹ kó ti lówó gidi lọ́wọ́. Abubakar ní kò rí bẹ́ẹ̀, nítorí kò sí iṣẹ́ kankan tí òun ṣe tí òun gbà ju ẹgbẹ̀rún 10,000 10,000 naira lọ rí. Ó ní iye tí wọ́n máa ń fún òun lórí iṣẹ́ kọ̀ọ̀kan nìyẹn. Ìyẹn ni pé ọmọ tó ń pààyàn kiri yìí, tó ń pa oríṣiríṣi ìdílé lẹ́kún, iye tí àwọn ọ̀gá ẹ̀ tí wọ́n kọ́ ní AK-47 yìnyín tí wọ́n sì ń gbé ìbọn náà fún láti fi pààyàn ń fún un kó ju ẹgbẹ̀rún 10 lọ, nígbà tó jẹ́ Fúlàní darandaran ni. Bí àwọn tí wọ́n pa àwọn aṣọ́gbó nígbó ọba National Park Ọ̀yọ́ yìí ti rí rèé o. Àwọn kì í ṣe Fúlàní afẹ̀míṣòfò tó wá láti orílẹ̀-èdè míì gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe rò ó sí nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. Àwọn Fúlàní adamàálù tí wọ́n wà láàrin wa tí wọ́n sì ti ń gbé níbodè Ṣáádú àti Ògbómọ̀ṣọ́ láti ọjọ́ yìí wá ni wọ́n ṣiṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni kì í ṣe aginjù làwọn ń gbé, láàrin ìgboro ni. Ohun tí gbogbo Yorùbá ṣe gbọ́dọ̀ fura rèé o, kí àwọn tí wọ́n bá ní Fúlàní nílé tàbí tí wọ́n gba àwọn tí wọ́n ń da màálùú sóko wọn mọ́ àwọn tí wọ́n bá gbà dáadáa o. Kó má jẹ́ ajínigbé àti afẹ̀míṣòfò ni wọ́n gbà sílé. Kó má ṣe pé ikú tí pa ọká inú ọká ní í gbé. Kó má ṣe pé àwọn tí a gbà sílé tàbí sóko wa tàbí àwọn tá a kó màálùú fún kí wọ́n máa bá wa sìn ín náà ni yóò padà wá gbé wa lọ. Tó jẹ́ bí wọ́n bá gbé wa sáyé tí owó tí wọ́n bá rí gbà kò bá tẹ́ wọn lọ́rùn, wọ́n lè gbé olúwa rẹ̀ lọ sọ́run o. Àsìkò àdánwò kan rèé kí gbogbo Yorùbá yá máa wà nínú ìfura. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó pa àwọn aṣọ́gbó ní Ọlọ́ká níkòyí ilé fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.